tí kìí kú kìí kan kìí bàjẹ́ kìí dìpẹ̀tà àdìmúlà ọkọ ọ̀run adífálà bókúkú ti wú bàbá mi ló ti ń da ifá òkun ayé bó bá wù ú á dá síwájú bó bá sì tún wù adẹ́dá á dá sẹ́yìn ìbẹ̀rẹ̀ àtòpin ọba tó ń jẹ mímọ́ tó ń mu mímọ́ òun fi mímọ́ bora bí aṣọ ó jókòó nínú àwọ̀ mímọ́ òun darí gbogbo àwa tá à ń bẹ lórílẹ̀ èdè bó bá wá wá dẹ́dá ó lè lẹ́ni iwájú lòun fẹ́ fà kóun fi sẹ́yìn bó bá sì wù ó lè fa ẹni tó wà lẹ́yìn kó gbé kó ní dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ iwájú ló yí ọ tó kábíyèsí aláàfin ọ̀run ẹ ṣeun o òṣùbà ni mo ti gbé fún bàbá mi tó ń bẹ lókè nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tó bá mọ pẹ́ dún wọ́n ló di dandan kó pẹ́ kó gbó kó sì tó nílé ayé ìbà fún ọlọ́run lókè adébùkọ́lá òun lèmi ń jẹ́ ayájítèrú pẹ̀lú àṣẹ lọ́wọ́ adẹ́dá èmi ni atọ́kùn ètò yorùbá ló làṣà ohùn mi lẹ́rọra gbọ́ wẹ́rẹ́ o mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ yorùbá ló làṣà gbogbo ẹ̀yin àgbààgbà tó ń bẹ lórílẹ̀ ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ káwa ó tiẹ̀ tó máa gbìyànjú àti máa sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bẹ tẹ́ sì máa bẹ láṣẹ adẹ́dá gbogbo ohùn tó ń fọ̀ gbogbo etí tó ń gbọ́ gbogbo ojú tó ń wò wá tó ẹ ṣeun o lágbára láwùrábí àtẹmí àti àní pẹ̀dùn àti ní dẹni àwátì mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti ń pè wá lẹ ti ń fi wáyà ránṣẹ́ lẹ ti ń sọ wípé tò lẹ́rìí òrùn lórí ètò yorùbá ló làṣà lónìí nítorí wípé ó kù báyìí kúkú nìbọn ró ọ̀sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló pè wá mo sì gbọ́dọ̀ dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ pín àwòrán wa káàkiri tẹ́ fi ọ̀rọ̀ gbóríyìn tẹ́ fi ránṣẹ́ sí wa ẹ ṣeun láṣẹ Elédùmarè àmọ́ wà fúnra wa ni bí ọjọ́ àmọ́ bẹ àní pẹ̀dùn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tì wá fún ètò tá a ṣe lọ́sẹ̀ tó kọjá mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Glo FM tí wọ́n gbé wa sí afẹ́fẹ́ tí gbogbo ẹ̀yin èèyàn fi wò wá tẹ́ ẹ sì gbọ́ wa yékéyéké mo dúpẹ́ lọ́wọ́ orí adé tá a gbà lálejò ọba Saheed ẹ ṣeun ẹ pẹ́ fún wa o mo dúpẹ́ lọ́wọ́ Dimasha mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn kódà bí n bá ní bẹ̀rẹ̀ sí ní dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan n ò bá parí ètò lónìí tó láwọn kan ni wọ́n kó gbogbo ẹ̀ pọ̀ iléeṣẹ́ Dimasha entertainment ẹ ṣeun ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè mo dúpẹ́ lọ́wọ́ orí adé tèmi náà tí wọ́n dúró tì wá ẹ ṣeun dókítà mi ọ̀wọ́n ẹ ṣeun àwọn tó ṣe àkàrà òyìnbó ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ Donna Bebo ọ̀rẹ́ mi tòótọ́ thank you torí pé ìyẹn ò gbọ́ yorùbá ó kù díẹ̀ káàtó fún so ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òde gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ pé abala méjì gbòógì la ní lórí ètò yìí abala àkọ́kọ́ òun ni abala ẹ bá wa dá sọ̀rọ̀ yìí níbi tá a ti máa ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí àwọn àkòrí ọ̀rọ̀ tó jẹ mọ́ àṣà àti ṣe yorùbá abala ẹlẹ́ẹ̀kejì òun labala kíkanjú níbi táyà èèyàn wa ti ní àǹfààní láti pè wá nílé kẹ́ ẹ mú ìbéèrè bẹ́ẹ̀ bá sì ti gba ìbéèrè tó jẹ mọ́ àṣà àti ṣe yorùbá kẹ́ ẹ gba ẹ̀bùn wa nì èmi èkúkú jiyàn ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ́tì ẹ̀ tí wọ́n ń lérí kó tó dijọ́ ìsinmi pé ìpàdé wa bí oyin lábala kíkanjú ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ bá ti mú béèrè gbogbo ẹ̀ tí ó ti dorí pọ̀ nù gẹ́gẹ́ bí wáyà tá a fi ránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ́tì mọ àlejò tó ń bọ̀ lórí ètò lónìí ẹ wò wọn ò fẹ́ ròyìn púpọ̀ tó lẹ́yìn tẹ̀ wò wá mo nígbàgbọ́ pé ẹ ti rí ojú wọn agbáṣàga pàtàkì ni wọn kò síbi tẹ́ ẹ ti rí wọn ẹ̀gbọ́n mi dáadáa ni wọn tẹ́ ẹ ti ní rí ipa àṣà àti ṣe yorùbá lára wọn kódà àwọn tó wá ní ọ̀nà táwọn fi mọ́ da ìṣẹ̀ṣe yorùbá pọ̀ mọ́ ìgbàlódé wọ́n lè mú aṣọ ìwúlò wa kí wọ́n fi gbẹ́ ṣòkòtò tó dáa kí wọ́n wá gbé ẹ̀wù tó dára tó sì ń polongo àṣà àti ṣe yorùbá lé lórí ojú wọn a sì mọ dánrégé ní gbogbo ìgbà òdú ni wọ́n kì í ṣe àìmọ̀fólóko nítorí pé ọjọ́ ti pẹ́ ilẹ̀ ti ta sí nílùú Manchester pẹ̀lú àṣẹ lọ́wọ́ adẹ́dá kì í wá ṣe orúkọ wọn nìkan ló ń polongo wọn iṣẹ́ ọwọ́ wọn á mọ́ polongo wọn káàkiri àgbáńlá ayé àwọn ni adẹ́dá fi iléeṣẹ́ Floggy lé lọ́wọ́ oríṣiríṣi àrà ni wọ́n ń dá ń bẹ̀ wọ́n ń dán kùjọ́kùjọ́ ni pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Elédùmarè tó ìyá wa ìyáàfin Ìfẹ́olúwa Ọdẹ́yẹmí wọ́n bẹ nílé agodo Glo FM pẹ̀lú mi màmá wa ẹ dákun ẹ kí àwọn èèyàn wa nílé ojú yín gan-an èmi gan tí mo jókòó tì yín ó ń dán rékéréké ni mo ní gèlè àgbégèlè wálé agodo lónìí káwọn èèyàn ti ẹ̀rí ojú èmi àtọkùnrin ẹ̀rí gèlè lórí mi ẹ má bínú o gèlè mi ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ àmọ́ mo ní fi rìn kí n fi ṣe akọdí ẹ̀ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ yorùbá ló làṣà ẹ kí wọ́n yá wa. ẹ kú ọ̀lẹ́ o gbogbo ẹ̀yin èèyàn wa ẹ kú dédé
ìsinmi ọjọ́ òní. Olúwa ṣeun. Ẹ dárúkọ yín fún wọn. Ẹ mọ̀ pé ẹnu onípọ̀n láti gbọ́pọ̀n. Bóyá mi ò pé tó dáadáa kí wọ́n gbọ́ lẹ́nu yín. Orúkọ mi ni Ìfẹ́olúwa Ọdẹ́yẹmí, aya Olúwabùnmi Ọdẹ́yẹmí. Tó ìyá wa ẹ ṣeun. Ẹ rí bórúkọ yín ṣe kún. Ó làmìlaka, ó ní ìtumọ̀ tó jinlẹ̀. Ara tó máa ń fa ìwúrí fèmí nù lórí ètò Yorùbá ló láṣà. Àwọn orúkọ tó ní ìtumọ̀, Ìfẹ́olúwa Ọdẹ́yẹmí, àwọn orúkọ Yorùbá tó rìn ìrìn tó sì ń ṣe àmì ìgbéga àṣà àti ìṣe Yorùbá nù. Tó ìyá wa, gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà, a ní ohun tá a mọ̀ ń ṣe. Gbogbo àwọn àlejò agbáṣàgà tí wọ́n bá ti wá, tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló láṣà, a mọ̀ ń béèrè orírun ibi tí wọ́n ti ṣẹ̀ wá gan. Torí àwọn àgbà bọ̀ wọ́n ní kí àgbàdo tó dé, nǹkan kan ṣáà ládìyẹ ń jẹ. Ó níbi tẹ́ ẹ ti ṣẹ̀ wá kí gbogbo àwọ̀ kó tó mọ di pupa, kó tó mọ di pupa, àtọwọ́ kó tó mọ di pupa, àtẹsẹ̀ kó tó mọ di pupa. Ó níbì kan àwọ̀ ewé tó ti kọ́kọ́ ń bọ̀. Mo mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ Yorùbá wọ́n Yorùbá ló láṣà wọ́n ohun tí mo wí yóò yé wọn yékéyéké torí èmi mọ̀ yín dáadáa. Ẹ dákun, ibo gan ìlú wo nílẹ̀ Yorùbá gan lẹ ti ṣẹ̀ wá? Èmi Ìfẹ́olúwa, ìlú Èkó la ti bí mi. Ọmọ Èkó, Aromísálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ ni mí. Kódà. Ìyá mi á jẹ́ ọmọ Ìsàlẹ̀ Èkó. Bàbá mi ọmọ Tinubu. Ìbọn fúnra mi ó sì bí mi sí ojú iná ní Ìsàlẹ̀ Èkó. Ẹ ti mọ́wọ́ ojú iná wálé agbódo wa lónìí. Tó Èkó ti ń làmìlaka. Mo nígbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Èkó tó ń bẹ káàkiri àgbáńlá ayé tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n sì ń wò wá, orí wọn mọ̀ wú. Ṣé wá rí kò ní mọ lórí pé ẹ dárúkọ ọdún lásán. Ṣé rí gbogbo òlú tí ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo wọn pátápátá ló ní àwọn ohun ìgbéga fún àṣà àti ìṣe àti àwọn tó jẹ́ bí àmì ìdánimọ̀ fún ìlú wọn. Èmi máa ń fẹ́ káwọn àlejò agbáṣàgà wa kí wọ́n yànnà náà kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lẹ́lòmíì ò tiẹ̀ mọ̀, kò tiẹ̀ rántí ibi tó ti wá, bẹ́lòmíì gan rántí kò rántí nǹkan tó tiẹ̀ jẹ́ mọ́ dáadáa tí wọ́n ń ṣe láti lò wọn. Mo wá mọ̀ pé bàbá máa fáwọn àlejò wa láǹfààní, ẹlòmíràn lè sogún, ṣùgbọ́n a wá fi mọ ní mẹ́ta pẹ̀tọ̀. Ẹ kàn sọ nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wá láti ìlú Èkó, Aromísálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀. Ó lè jóríkì, ó lè jóúnjẹ, ó lè jẹ́rú orin, ó lè jẹ́rú aṣọ tẹ́kọ̀ọ́, ó lè jẹ́ òòṣà tó jọ mẹ́kọ̀ọ́. Ẹ ṣàyànnà náà káwọn èèyàn wa nínú ìgbọ̀n yìí ìyá wa. Nílùú Èkó, gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ oríkì wa ni pé ọmọ Aromísálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀. Omi yí wa ká nílùú Èkó rẹpẹtẹ. Ẹja pípa ó sì jẹ́ ọ̀kan nínú nǹkan tí ọmọ Èkó fẹ́ràn jíjẹ. Then ọmọ Èkó jẹ́ ọmọ onífàájì, a kì í jà ṣùgbọ́n a fẹ́ràn fàájì. Aláfẹ́ ni wá, ká wọṣọ, ojúrege. Kò síbi tí yóò sì ti pàdé ẹ̀yin náà tí ò ní rí i pé ẹja fẹ́ tèkó òun bẹ̀ lára yín níbi ìmúra yín o àtọ́jú yín yóò mọ̀ sọ ni. Ní ìlú Èkó dẹ̀ tún ní a tún ní òòṣà kan tí a máa ń ṣe kì í ṣe gẹ́gẹ́ kò ń ṣe bí kò ń ṣe òòṣà ní sísì ṣùgbọ́n ẹ̀yọ̀ ó jẹ́ ohun tá a máa fi ń gbé àwọn ládéládé àwọn ọba tá a máa fi ń gbé wọn lárugẹ tá a máa fi ń ṣe ọdún fún wọn. Ó sì jẹ́ ẹ̀kọ́ tẹ́ káàkiri àgbáyé làwọn èèyàn sì ń wá láti wá wo ẹ̀yọ̀. Ẹ̀yọ̀ kì í ṣe ohun tá à ń ṣe ní ọdọọdún. Ó yá ẹ̀kan lọ́dún mẹ́wàá àbí tí a bá fẹ́ jọba àbí tí ọba bá wàjà àbí tí a bá léèyàn pàtàkì nílùú Èkó tó ṣe nǹkan gidi kan pàtàkì àwa fi dá wọn ní ọlá. Èyàn túmọ̀ sí pé ẹ̀yọ̀ èèyàn ń ṣàdédé rí wọn. Kì í ṣe àwọn ìnáwó pẹ́pẹ́pẹ́. Bóyá ẹ dákun ẹ wá bá ń ṣàjọyọ̀ nílé wa á kàn gbẹ́yọ̀ bọ́ta. Ẹ̀yọ̀ èrìndè ìbànújẹ́ àwọn òde tó bá ṣe pàtàkì. Oníkìlì. Ẹ pé wọ́n bá ṣe lẹ́ẹ̀kan lọ́dún mẹ́wàá ní ọdún mẹ́wàá ní àyè máa ròyìn. Ń pè tó èmi mọ̀ rẹ̀ yọ̀ ń bẹ̀ òun ìyá wa. Kódà Alhaji Wasiu wọ́n ti ẹ̀kọ́ nìkan tó jẹ́ pé ìlú mọ̀ọ́ká lórin náà. Ṣẹ́yìn náà fẹ́ nà ń bẹ̀ díẹ̀ káwọn èèyàn wá ní ó gbọ́ lẹ́nu yìí. Orí ẹ̀yọ̀ kò sẹ́ni tí ò fẹ́ràn àwọn ọmọ Èkó inú wọn dùn bẹ́ẹ̀ bá kọ́ fún wọn. Ẹ tí wọ́n gbóhùn yín ìyá wa. Mi ò mọ oríkọ púpọ̀ ṣùgbọ́n màá. Ẹ gbìyànjú. Ẹ̀yọ̀ o, ẹ̀yọ̀ o, ẹ̀yọ̀ o, ẹ̀yọ̀ o, ẹ̀yọ̀ bàbá ń ta wá tó fi góòlù ṣeré, àwọn ò lè sanwó ní góòlù òdìlé. Kódà
ìyàwó ẹ̀wò ọwọ́ mi ní ró fún yín ọwọ́ mi ń ró mo sì mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ Yorùbá Ló Làṣà nílé lóko lẹ́yìn odi àǹfààní tó tún wà pẹ̀lú ètò Yorùbá Ló Làṣà ni wípé gbogbo àwọn tó ń gbọ́ wa ẹ̀rọ ayélujára ni wọ́n ti ń gbọ́ wa èyí ò túmọ̀ sí pé káàkiri àgbáńlá ayé ni kódà aláwọn olólùfẹ́ nílùú Amẹ́ríkà a ní wọn ní Europe a ní wọn ní Sweden Germany Ireland káàkiri ni wọ́n ti ń gbọ́ wa báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Èkó ló sì fọ́n káàkiri tí wọ́n ti ṣèṣe rere káàkiri lájò àti nílé mo nígbàgbọ́ pé inú wọn ò mọ dùn lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n ti rí ní tẹ̀ ń pe ẹ̀yọ̀ tẹ̀ tó ń kọrin tẹ̀ sí ń sọ àsọjá gangan tó jẹ mọ́ Èkó lé inú tèmi gan dùn tó ká mọ̀ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ṣẹ́rí lórí ètò Yorùbá Ló Làṣà ẹ̀jẹ̀ sáré yànnà náà ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn òde mo nígbàgbọ́ pé gbogbo yín lẹ ti mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wá sí òun ni 0161 205 8995 0161 205 8995 ẹ̀jẹ̀ ìsúré sọ ní Yorùbá nítorí ẹlòmíràn lè ní èèbó wọn fi pe nọ́mbà òun ni 0 1 1 èjì 0 5 ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti 5 ẹ sì tún lè pè sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 68090 yálà ẹ fẹ́ dá sọ̀rọ̀ ni àbí ẹ ní àmọ̀ràn kan tẹ́ fẹ́ gbà wá àbí ẹ fẹ́ kí ìyá wa tí wọ́n ń bẹ lórí nílé agodo wa èmi tiẹ̀ mọ̀ pé ẹni tẹ́ ẹ̀ wojú wọn gan ẹ̀ ti mọ̀ nǹkan kan kí nǹkan àbẹ́ fẹ́ bomi ọgbọ́n mu fún wa ni ẹ dákun ẹ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ìyá wa nǹkan kan gangan lèmi ṣe nítò ẹ̀yin lẹ ń bọ̀ lórí ètò wa o nítorí pé àwọn nǹkan tó bá jẹ mọ́ ìgbà wáṣẹ̀ tó jẹ mọ́ táwọn bàbá ńlá wa ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ orí wọn tí wọ́n ń ṣe pàápàá jùlọ oṣù tó kọjá àtòṣù iṣẹ́ ọwọ́ ilẹ̀ Yorùbá òun là ń jíròrò lé lórí àwọn táwọn ìyá wa ṣe tí wọ́n fi là tí wọ́n fi tọ́ ọmọ látọ̀ọ́yè tí wọ́n sì wò wọ́n já òun là ń jíròrò lé lórí èmi wá mọ̀ yín fún gbogbo àwọn iṣẹ́ yìí mo mọ̀ yín mọ́ iṣẹ́ ìlẹ̀kẹ̀ ní ṣíṣe tó jẹ́ pé bẹ́ẹ̀ bá parí ẹ̀ béèyàn bá wà sí ara báyìí ẹ̀rù ó ba àwọn èèyàn pé ọwọ́ wo là á ṣe léyìí ìyún túmọ̀ sí wípé agbáṣàga ni yín nínú ẹ̀jẹ̀ agbáṣàga ni yín nínú ìṣesí agbáṣàga ni yín pẹ̀lú ọwọ́ yín ṣe ohun tó ń gbé àṣà àti ṣe Yorùbá ní arugẹ ìlẹ̀kẹ̀ ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ kàn júwe ẹ kí gan ni ìlẹ̀kẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn mọ̀ bẹ́ẹ̀ni tí ń wò yín ní ìsìn etí yín mo ti rí ìlẹ̀kẹ̀ lẹ́rọra fi kọ báyìí tó ṣe àmì ìdánimọ̀ tó sì jẹ́ ẹwà gidi tí mò ń rí létí yín ẹ kàn rọra júwe ẹ fáwọn èèyàn wa kí wọ́n tiẹ̀ kọ́kọ́ mọ ohun tó jẹ́ pé ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá. Ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá ó jẹ́ ohun tí láyé àtijọ́ ó jẹ́ ohun tí a fi ń dá àwọn ọba mọ̀ àwọn ládéládé àwọn ọlọ́lá ìlẹ̀kẹ̀ la fi ń mọ ọba tó wọ́n máa wà sọ́run èèyàn la máa ń pè tó jẹ́ gidi nínú ẹ̀ òun ni ọba máa wọ̀ sọ́run tó máa wọ̀ sọ́wọ́ kódà wọ́n fi ń ṣe adé orí adé tí wọ́n fi ìlẹ̀kẹ̀ hun adé bẹ́ẹ̀ ni wọ́n fi hun adé gbogbo àwọn aya ọba tó jólórí ìlẹ̀kẹ̀ la fi ń dá wọn mọ̀ tó pé òun náà ló máa lò kódà wọ́n máa fi sí irun dídì láyé àtijọ́ àwọn onídìrí àwọn ọlọ́ba wọn á di irun yẹn á tún wá fi ìlẹ̀kẹ̀ sí àárín rẹ̀. èyí ó to ìlẹ̀kẹ̀ sáàrin orí ètò àló òun pé wá ẹ kúrọ̀lẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ọmọ Ẹ̀bà Ebenezer ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Ló Làṣà ẹ rọra o bàbá the Marshal Entertainment láti Ireland àti gbóhùn yín ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Ló Làṣà. wọ́n fẹ́ kí ìyá wa. àwọn náà ń gbóhùn yín. ẹ ṣé o dádì mi ẹ kú ìrọ̀lẹ́ o. ẹ ti sọ dádì o pọ́n márùn-ún lèmi ó gbà wí. bàbá mi o. ọkọ ìyá mi nìyẹn o. ẹ ṣeun. ẹ ṣé o adúpẹ́ o. àmín o. àlàáfíà lọ́wọ́ àwọn gbogbo ilé ń kọ́ lọ́rùn o. ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn láti gbúrò yín o.
ẹ ṣeun bàbá mi abala kíkanjú lèmi ti fẹ́ kẹ́ ẹ pè torí mi mọ̀ pé ọmọ Yorùbá dáadáa ni yín ọmọ ọba tó bá ti dìgbà náà ẹ gbọ́dọ̀ mọ̀ pé wà kẹ́ ẹ mú béèrè torí mi mọ̀ pé gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ jẹ. ẹ ṣeun ọmọ ọba ẹ ṣeun ẹ pẹ́ fún wa ẹ kú dìde ọjọ́ o. kábà yín yín sókè torí bọ́ọ̀lùmù tẹ́ sọ náà pọ́n 5 lèmi ó gbà èmi ó fi ìwé ránṣẹ́ sí yín bí wọn pọ́n 5 lẹ́sàn wọ́n ní ẹ bá wa yín wọn sókè tó ẹ ṣeun ọmọ bá ẹ pẹ́ fún wa o ẹ ṣeun o tó ẹ jẹ́ àwọn ọbẹ̀ tó lọ ìyá wa ẹ ń sọ̀rọ̀ kí ọmọ ọba ó tó pè wá láti ìlú Island làwọn ti ń gbọ́ wa ni wọ́n sì ti ń rí wa o wọ́n kì í tó. Ilẹ̀kẹ̀ tó wá jẹ́ ohun tá a tún fi ń dá àwọn ọmọ ọba mọ̀ láàfin àwọn náà wọ́n máa lo ilẹ̀kẹ̀ sọ́wọ́ sọ́rùn àti sí ẹsẹ̀ pàápàá jùlọ ilẹ̀kẹ̀ tún jẹ́ nǹkan tí àwọn obìnrin lẹ́kọ̀ọ́ ta fi ń ṣe oge láyé ìgbà yẹn a máa ń lò gẹ́gẹ́ bí bèbè. ìyún gangan lọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá ibi awí gangan ládé o. Ní ayé àtijọ́ ọmọge tó bá ń lọ ilé ọkọ ó ní láti ní bèbè nídìí. ẹ mọ̀ pé ìyá wa àwọn ẹlòmíín wà nílé tí wọ́n ń gbọ́ wa tí wọ́n mọ̀ túmọ̀ bèbè ẹ mọ̀ ní pé atọ́kùn ọwọ́ èmi mo ti dorógùn mò ń ro ikùn yín ò yá wa àmọ́ ṣẹ́rẹ́tò Yorùbá ló láṣà ẹni tí ò mọ̀ pé ibo sí kí ọmọ ẹlẹ́ran Yorùbá kó mọ̀ bá digun la ṣe gbé tó ìkàlẹ̀ ṣẹ́rí bèbè òun èmi mọ̀ àmọ́ ẹnì náà bẹ̀ díẹ̀ kó bá lè yá àwọn èèyàn wa mo nígbàgbọ́ pé àwọn èèyàn gan wọ́n fẹ́ràn béèrè tí mo béèrè torí ẹlòmíì ò mọ̀ wò kí ni bèbè wọ́n tẹ̀lé mọ́ fi èbó sọ́gbà sí wọ́n bẹ́ẹ̀ kò yé wọn ẹ̀nà bẹ̀ fún wọn ẹ dákun ìyá wa. Bèbè jẹ́ ilẹ̀kẹ̀ kéékèèké tí a máa ń sín wọ́n máa ń sín sí ìdí ọmọbìnrin ìbàdí kódà tó a bá ṣẹ̀ṣẹ̀ bímọ obìnrin nílùú Èkó ó jẹ́ ọmọ kékeré tá ẹ̀ṣẹ̀ bí a lè sín bèbè sí díẹ̀ àwọn àgbà nígbà yẹn ló máa ń jẹ́ kí a ní ẹwà ní ìsàlẹ̀ kí gbogbo ẹ̀ sọ wọn jọ kó kóra jọ kó dúró wámúwámú. Bẹ́ẹ̀ni so tọmọge bá ń lọ sílé ọkọ aláti tó bèbè yẹn sí díẹ̀ yẹn bá túmọ̀ pé ọmọge tuntun yẹn àgọ́ ni tí èèyàn kan ò tí ì fọwọ́. tí baálé rẹ̀ sì ń bẹ ó sì dúró wámúwámú. ó jẹ́ ohun ọ̀ṣọ́ kò ṣe fún ọrùn nìkan bàbá ṣe tó sọ́rùn tó sápá láti máa fi sí bèbè náà. tí ó mọ yí ìyá wa ti fọwọ́ júwe tí ó mọ yí lọ òkè tí ó sì tún mọ yí lọ ilẹ̀ jẹ́rìí ìyá wa òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. ṣé ẹ̀sìn wá rí ẹwà tó ń bẹ́nu kínní ìtúni pé àwọn àṣà àti ṣe Yorùbá wọ́n tún ti ń padà wá táwọn èèyàn wá ń rí i. èmi rántí pé nígbà tẹ́mi wà nílé ẹ̀kọ́ gíga nílùú Nàìjíríà náà bèbè tún dé padà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọge ńgbà náà bá a bá jókòó ní yàrá àkàwé báyìí ẹlòmíràn tiẹ̀ mọ̀ọ́mọ̀ ìjókòó kẹ́ bá lè rí bèbè wọn níbi tí wọ́n rọra kó sí. mo sì rántí pé ìyá mi fi ṣe mí lọ́ṣọ̀ọ́ nígbà àkókò torí mo ní àwọn àwòrán tí mo bí wọ́n pètò ewé lélẹ̀ wọn bèbè ní o bá a ṣe ń ṣe nù tó bẹ́ẹ̀ ṣe wá júwe tẹ̀tẹ̀ tó fọwọ́ júwe pé yóò lè dúró dáadáa ẹ ṣeun ìyá wa ẹ pẹ́ fún aláṣẹ lẹ́dùnmáde ṣé wá rí o ẹ ti júwe iṣẹ́ tẹ̀ ń ṣe ni mo sì nígbàgbọ́ pé ẹ kó wá sílé agodo wa ń bì lónìí bóyá kẹ́ẹ̀kan fi bí méjì kẹ́ẹ̀kan sọ̀rọ̀ ń pẹ̀ káwọn èèyàn owó lè gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá sì láǹfààní àti wò wá náà wọ́n lè rí lọ́wọ́ yín wọ́n rí pé ìlẹ̀kẹ̀ tẹ́ ẹ̀ ń júwe bó ṣe rí nìyí. kódà ọwọ́ yín tèmi gan tún wò báyìí ìlẹ̀kẹ̀ lẹ́tún fi ṣe bí òrùka ẹwà yìí tẹ́ ẹ gbé dúró sọ́wọ́ báyìí èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa nílé ìlẹ̀kẹ̀ tíyà wa tí wọ́n gbé wá láti wá ṣe àfihàn rẹ̀ fún wa nílé agodo lónìí kódà bó lèèyàn ṣe wá gbélé sọrùn táwọn èèyàn ò láwọn ṣàkíyèsí èèyàn iṣẹ́ ọwọ́ yín sì lélẹ̀ ìyá wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ adẹ́dàá ẹ̀yin lẹ ṣe tí gbogbo ẹ̀ jókòó èmi ti mọ̀ yín tipẹ́tipẹ́ ìyá wa kódà òkà bẹ̀ ní ọ̀nà náà ni ní pariwo yìí pé jókòó jẹ́ ọmọsùnmọ́ mi jókòó jẹ́ ariwo tí ń panu òkà ní tìyá wa fi ìlẹ̀kẹ̀ tí wọ́n tò tí ọwọ́ ara wọn ni wọ́n fi ṣe
àti tọwọ́ láti fi ṣe ẹwà kódà tí rí lélẹ̀ ìyá wa ilé ìfẹ́ súnmọ́rù ti bèbè tá à ń wí lẹ́ẹ̀kan torí wọn lè sábà ṣe èèyàn ńlá. ilé wa jẹ́ fún ẹsẹ̀ àtúnṣe ẹsẹ̀. téèyàn ó fi ṣoge béèyàn bá rorò ilé ó kàn ra mọ́ ṣàfihàn díẹ̀díẹ̀ níbi ìsàlẹ̀ ẹsẹ̀ tí ó ìyá wa ẹ wò bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àṣà àti ṣe lágbára dẹ́dá gbogbo ohun tó jọmọ́ ti yín náà kò ní dohun gbàgbé o torí orí tèmi gan wú tẹ́tí lélẹ́yìí téèyàn ó fi kétí yẹtí tọwọ́ lélẹ́yìí ó dà ẹjọ́ ìyá wa o aṣọ òkè ó mọ̀lẹ́ tó fi ṣàpamọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni láyé ìsìn ohun tí Flogy ń ṣe ni pé a máa ṣe ìlẹ̀kẹ̀ àwa mú aṣọ òkè tó jẹ́ aṣọ òkè ilé wa àwa fi ṣe bàtà a fi ṣe báàgì ọwọ́ a tún fi ṣe abẹ̀bẹ̀ fún ẹni tó bá ń ṣe nǹkan sódàtì ìyàwó ẹdẹ o sódàtì yìí ó ní bí ó ṣe jẹ́ o kó bá lè bára mu mú ohun ẹ̀ṣọ́ tó fẹ́ lò. bí gbogbo ẹ ti bára mu yìí. ẹ lè dá ẹni tó ń ṣe nǹkan mọ̀. yóò dá yàtọ̀. Adẹ́dá ọwọ́ yín ti ń ṣe dáadáa pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ yín ò túbọ̀ wá mọ̀ ṣe dáadáa lágbára Adẹ́dá gbogbo ibi tẹ́ ẹrúgbódé ibi tẹ́ ẹ ta gbòǹgbòdé ìbàjẹ́ ò ní súnmọ́ wọn láṣẹ Elédùmarè ìyàwó orí mi wú o kódà abẹ̀bẹ̀ lélẹ̀ pàápàá jùlọ àwọn tó fẹ́ ṣe ayẹyẹ ìyàwó tí wọ́n ń bẹ lókè òkun àwọn tó ń bẹ ń lu ọba àánú wa ẹ̀yin ò láṣẹ̀ṣẹ̀ wá ránṣẹ́ lọ lu Nàìjíríà ẹ bá wa ṣòfin wá ẹ bá wa ṣàbẹ̀bẹ̀ wá àwọn eléyìí ti ẹ̀dùn yàtọ̀ lóòótọ́ òkà lélẹ̀ pẹ̀lú ìlẹ̀kẹ̀ kódà ìyá wa eléyìí wù wá o lágbára Adẹ́dá ẹ wò ire iwájú lọ́pọ̀ ẹ̀bì tí yóò mọ̀ rí sí èmi ò tiẹ̀ mọ̀ àti ẹ̀ tí ìsọ̀rọ̀ ń pa aṣọ òkè gan èmi ò mọ̀ pé ẹ ti fi gbogbo àrà báyìí ẹ tún ti fi aṣọ òkè ẹ fi dá gbogbo àrà báyìí bóòlù èèyàn ṣe mú eléyìí lòdì táwọn èèyàn ò ní mọ̀ pé èèyàn ń wọ̀ lù wọ́n bá sì ti rí pé èèyàn ń wọ̀lú náà ni wọ́n rí ipa àṣà àti ṣe Yorùbá lára rẹ̀ tó ìyá wa ẹ ṣeun o ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè iṣẹ́ ọwọ́ yín ò ní dìbàjẹ́ iléeṣẹ́ Flogy kò ní jóná kò ní rẹ̀yìn láṣẹ Elédùmarè kìí sì ṣe àwọn ilé nìkan bó bá jẹ mọ́ta aṣọ ọrùn yìí náà ẹ̀yin lẹ ṣe fúnra yín torí èmi mọ̀ ẹlú àdìrẹ ẹlú pọ̀mọ́ ọ̀gá kódà ó tiẹ̀ ti dáa ẹ padà wá sórí ètò Yorùbá ló láṣà ẹ wà á kó àdìrí oríṣiríṣi tẹ ẹ bá rán fátọkùn àtàwọn olúléeṣẹ́ Glo FM ẹ bá wa rán tẹ́gbẹ́ wá fún wa táwa náà mọ̀ fi ṣe ohun àmúròde táwọn èèyàn mọ̀ rí pé rárá o Flogy ló ṣe lè ara wa ni wọ́n sì ti rí i láṣẹ Adẹ́dá ìyàwó ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè tó ìyàwó ìbéèrè tí èmi tún wá fẹ́ béèrè tó jọmọ́ ìṣọwọ́ yìí ni pé àwọn kíní bí wọ́n ti rẹwà tó bóò la ṣe lè tọ́jú wọn bóò la ṣe lè pa wọn tá a bá ti rí tẹ́ ẹ bá wa ṣe báyìí torí láyé ìjọ́un àwọn ìyá wa wọ́n dá pẹ̀lú lẹ̀kẹ̀ lóòótọ́ àmọ́ ìpìlẹ̀ ohun tí wọ́n bẹ̀rẹ̀ òun lẹ́yìn kọ́lé lórí tẹ́ fi ń ṣe àwọn iṣẹ́ yìí ẹ ti da ìgbàlódé pọ̀ mọ́ ẹ wá gbé jáde láti má jẹ́ kí àṣà àti ṣe òun téèyàn bá wá ra irú nǹkan báyìí téèyàn ó ra bí èrè lọ́wọ́ yìí tí ó fi mọ gbé kọ́lé àbí bó lèyìn ó ṣe wọn tọ́jú rẹ̀ tí ò ní dìbàjẹ́ tí ò ní di tó lè dàpọ̀ mọ́ra wọn inú ṣe pàtàkì yá wa. ní ayé ìsìn àti ní nǹkan tá à ń pè ní àpamọ́ fún. ẹ ti kọ́ yàrá fún un bí yàrá àyùn. bẹ́ẹ̀ni tá a máa gbé sínú ẹ̀ tí ò sí ní bàjẹ́. àbí ká tún wò yùn náà torí yùn pupa yín tàn yóyóyó ni. ẹ má ní atọ́kùn lójú kòkò àmójú tèmi á máa fẹ́ rí èmi máa ń fẹ́ túṣu désàlẹ̀ kòkò yá wa ní tàn wọnyanwọnyan ẹ wá rí pẹ́ni bá ní pé Yorùbá ò ní àṣà àti ṣe onítọ̀hún tanra rẹ̀ ni ó ń tanra rẹ̀ ni ẹ mọ̀ jẹ́ àsọnù gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ìbò sí kí ọmọ ẹlẹ́ran Yorùbá kó mọ̀ jẹ̀gùn olè tó Yorùbá ló láṣà wà fún ibo lèmi ò wọ ilé bí n bá wọlé èsì funfun ní ìsìn tí mo gbélé kọrùn sáwọn èèyàn wà láwọn ò rí mi rí àbí bò ní ìyá wa gbogbo dídán ní í ṣe wọ̀nràn yìí ẹ ti rí gbogbo kinní yìí a lè dárúkọ rẹ̀ kórúkọ Yorùbá mọ̀ jẹ́ jáde nínú tá a fẹ́ dá bó wá láṣẹ wá mọ̀ sọ wípé àṣà àti ṣe wá fẹ́ dohun gbàgbé
àdúrà mi ni pé àtèmi àti yín kò bàjẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, kò ní bàjẹ́ lọ́wọ́ èmi lórí èmi àti yín náà o. Iṣẹ́ ọwọ́ ìyá wa ó kọjá ohun tá à ń fi ẹnu júwe rárá. Èmi lè ní jẹ́ ẹni abẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó. Pupa lélẹ̀, pupa bàbá Kollington ló ní ó di yóyó. Eléyìí kọjá yóyó, àpupa yẹ lélẹ̀ báyìí. Bó ṣe léwé ló ní oríṣiríṣi. Òdòdó gan tún bẹ́ẹ̀ pẹ̀lú. Ẹ̀yin lẹ́sìn tó gbogbo eléyìí pọ̀ pẹ̀lú ọwọ́ yín. Ọwọ́ yín ti gbé ayọ̀, ó ti gbé ìgbàlódé, ó ti gbé ìgbéga. Ọwọ́ yín ti rìnà kore, ó sì ti ń ṣe gbogbo ohun tó jọ máṣá àti ṣe Yorùbá. Lágbára dàda, ní fi ọwọ́ ọ̀hún, ní fi gbọ́mọ sí. Ní fọwọ́ ọ̀hún, ní fi ṣe ìbàjẹ́. Gbogbo rere tó ti wá jẹ mọ́ ọwọ́ yín láṣẹ Elédùmarè. Iwájú ohun tún ní ọ̀pẹ́ ẹ̀bì tí yóò mọ̀ ọ́rẹ́ sí o. Tó ìyá wa, orí mi wú ò gbọ́dọ̀ ní wọ́n lagi mọ́ ni. Torí bá ní wọ́n lagi mọ́ nígbà àwọn àmẹ́ tí ó fọ́ ní ìpínlẹ̀. Àwọn tó bá wọn lólùfẹ́ Yorùbá ló láṣàlẹ̀ náà ó ní àkọ́kù kí láàdé. Kí lẹ̀ṣẹ̀ mi, ẹ mọ̀ jẹ́ alagi mọ́. Ṣùgbọ́n iṣẹ́ ìyá wa ò lè rí. Kì í ṣe pé bóyá wọ́n kó ránṣẹ́ torí àwọn ẹlòmíín ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ bá wọn ṣe wá láti ilé. Torí ìyún ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń ṣe irú iṣẹ́ tó jọba ẹ̀. Tó jẹ́ pàtílé ni wọ́n ti ń ṣe tí wọ́n ti ń kó ránṣẹ́. Ẹ̀yin fún ara yín lẹ̀ ń ṣe é níbí. Kódà láṣẹ Elédùmarè. Ìyá wa ẹ wò iwájú báyìí lẹ́ẹ̀mọ́ lọ sí. Wọ́n ti ṣe àmì òun náà ni mo ti béèrè pé báwo la ṣe lè máa tọ́jú rẹ̀. Ìbéèrè tèmi tún wá ní èèyàn kan ló ti fi ránṣẹ́ sí mi kí a tó délé agodo níbi. Wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín wípé ṣé ọkùnrin nìkan ṣé ọmọbìnrin nìkan ni ìlẹ̀kẹ̀ wà fún? Ṣé àwọn ọkùnrin náà lè lo ìlẹ̀kẹ̀? Bẹ́ẹ̀ni, àwọn ọkùnrin náà ń lo ìlẹ̀kẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé àwọn ọmọ ọba lọ́kùnrin àwọn náà ń lo ìlẹ̀kẹ̀. Àwọn náà máa wà sọ́rùn, wọ́n máa wà sọ́wọ́. Àwọn náà ń lo ìlẹ̀kẹ̀. Kódà wọ́n ti ń fi ìlẹ̀kẹ̀ sí ẹsẹ̀ ọkùnrin náà nísìn. Táwọn náà fi ń ṣe ohun àmúyangàn. Gẹ́gẹ́ bí ọmọ ọba lọ́kùnrin. Bẹ́ẹ̀ láyé ìsìn àwọn ọkùnrin náà ti ń lo ìlẹ̀kẹ̀ tó jẹ́ pé fún òrùka tó máa nílẹ̀kẹ̀ nínú fún oge ìgbàlódé. Wọ́n ti tò pọ̀ mọ́ra wọn. Ìyẹn ló kànlẹ̀kùn béèrè tí mo fẹ́ béèrè tó fẹ́ dàbí ẹni pé mo fẹ́ fi kásẹ̀ abala yìí nílẹ̀ ni wípé báwo láti wá lè wọ́n gbé kínní mi àrùgẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wò pé ìlẹ̀kẹ̀ yìí ẹni tó ti pẹ́ ni. Ṣé ayé mi bí mo tiẹ̀ ṣe ń wo àwọn eléyìí gan péyàn ju góòlù lọ. Àfi bá a bá fẹ́ tanra wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí làwọn tá a lè mọ̀ ṣe? Torí ẹlòmíì lé ní ẹgbẹ́ bá fẹ́ lo lẹ̀kẹ̀ ìyẹn ti túmọ̀ sí páṣọ Yorùbá nìkan ló lè wọ̀. Àmọ́ gbogbo tèmi ń wò kódà bí èèyàn wá aṣọ èèbó gan èèyàn lè gbélé ilé lórí táwọn èèyàn ò fi mọ̀ pé tó ọmọ Yorùbá tòótọ́ ni mí. Gẹ́gẹ́ bí àmọ̀ràn tí wọ́n gbà wá lọ́sẹ̀ tó kọjá gbogbo òmúra wa bàbá tẹ̀lé máa jẹ́ kó nǹkan àbí méjì kó polongo àṣà àti ṣe Yorùbá. Àwọn ọgbọ́n wo lẹ́yìn tó rò báwọn èèyàn wá lè fi mọ́ lu àwọn irú iṣẹ́ báyìí tó jẹ́ máṣà àti ṣe Yorùbá tí wọ́n fi lè máa lù ú tí wọ́n mọ̀ dàpọ̀ mọ́ gbàlódé táwọn èèyàn ò fi mọ́ ọmọ pé tó àṣà àti ṣe Yorùbá sẹ̀ kò ní parun lórí èmi àtẹ̀yìn. Ẹ dákun ẹ náà ń bẹ fún àwọn èèyàn wa nílé. Kì í ṣe fún ẹ̀ṣọ́ ilẹ̀ wa nìkan. Kódà ẹ̀ṣọ́ ilẹ̀ aláwọ̀ funfun tá a wà yìí àwọn náà ń lo ìlẹ̀kẹ̀. Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé kò pín kún tó bíi tiwa àti pé tiwọn bíi oníke ló pọ̀ jù. Àwọn àgbẹ̀rọ̀dá wọ́n máa ń lò a máa fi ń ṣe ohun ẹ̀ṣọ́ fáwọn náà a máa fi ṣe tọrùn a máa fi ṣe ti kò ní pọ̀ tó bá ṣe ń ṣe tiwa ṣe máa ń wà sórí wà sọ́rùn ní tiwa. À ń ṣe tiwọn náà fún wọn ní bó bá ṣe fẹ́. A dẹ̀ tún fi ìlẹ̀kẹ̀ tiwa tó wà àwọn náà gbádùn nǹkan tiwa. Ní àwọn kọ́sítọ́mà tó jẹ́ aláwọ̀ funfun tó yẹ pé wọ́n fẹ́ràn ti tiwa wọ́n fẹ́ràn ti tẹ́ ń bá wọn ṣe tí máa bá wọn ṣe tó yẹ pé a máa lò ó tí kò ní pọ̀ tó eléyìí àwọn náà ń lò ó. Èyí túmọ̀ sí pé wọ́n nílò tí ò bá fi gbá mọ́ ètò kúkú ti fi sílẹ̀ kò ní parun láíláí. Ẹni tó bá sì láṣọ bí ò bá máa ṣọ rẹ̀ lò àwọn kò dàgbà lọ́rùn rẹ̀ pé gbígbé wá bò bá mọ̀ lò àwọn òkùnkùn bọ̀ wọ̀. Ìyẹn túmọ̀ sí pé báwa ọmọ Oòduà àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé àṣà àti ṣe Yorùbá jẹ mọ́ wa bá a bá kẹ̀yìn sí tó jọmọ́ tiwa. Àwọn aláwọ̀ funfun lẹ ní pé wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín tẹ̀ ń ṣiṣẹ́ ìlẹ̀kẹ̀ fún tí wọ́n sì ń wọ̀ tí wọ́n fi ń ṣọwọ́n àmúyangàn
kí wàá ló ṣèmi àti ẹ dákun. Mo wí lórí ètò mo ní àṣà àti ṣe Yorùbá ó ní Yorùbá ló láṣà wà fún. Tẹ́ bá rí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò mí lónìí báyìí bùbá ó ní mo fi àǹkárá rán bẹ́ẹ̀ bó náà ṣe ń fi bùbá wọn náà ní kí wàá ló dé tà ní fún àǹkárá gbé òun náà ni kódà èmi lè ní jẹ́ àǹkárá òun lẹ fi gbé ẹsẹ̀ láì téèyàn ó kí ẹsẹ̀ sí tó ó tiẹ̀ ti dáa ìyá wa kódà eléyìí náà ó dáa báyìí ọwọ́ yín sì ni ẹ fi ṣe gbogbo ẹ̀ ọwọ́ yín ti sọrí ìyá wa èmi á máa wí àtẹ́lẹwọ́ ẹni kì í kúkú tún ní jẹ kì í tún ní jẹ iṣẹ́ ilé ọ̀lẹ́mí náà ti mọ̀ mọ́ yín fún bí ọdún ilẹ̀ ti tà sí ṣùgbọ́n àdúrà mi ni pé ibi tí adẹ́dá wa gbé yín dé yìí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o iwájú báyìí lọ́pọ̀ ẹ̀bì tí yóò mọ́rí sí láṣẹ Elédùmarè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà tẹ́ bá ní ìbéèrè àbí ẹ fẹ́ gbé oríyìn fún iṣẹ́ ọwọ́ ìyá wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 01612058995 01612058995 tàbí kí ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090 07914068090 tó ìyá wa èmi ò mọ bí mo ti fẹ́ ròyìn gbogbo tó jù mí tó rí ohun wọn kódà ó yà mí lẹ́nu gidigidi ni ṣùgbọ́n mo dúpẹ́ fún adẹ́dàá tó fún yín láǹfààní torí bẹ́ẹ̀ ṣe wà ibikíbi tórúkọ Yorùbá bá ti ń dún ibẹ̀ lórúkọ yóò ti mọ́ ọdún kò síbi tí àwọn èèyàn ó ti rí gbogbo orú nǹkan báyìí tí wọn ò ní mọ̀ pé lóòótọ́ àti lódodo eléyìí gan ìyàwó tó bá jẹ́ ẹlẹ́sìn oṣù bó bá wa ilé ìsọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó mọ béèrè pé ìbò alẹ́ ti lélẹ̀ bó ló ṣe jẹ́ báwo lẹ ṣe lè ṣe ṣùgbọ́n nǹkan kan tèmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín ìyá wa lóòótọ́ lọ́sẹ̀ tó kọjá àlejò wa náà sọ pé tó kí ló dé táwa tọkùn fẹ́ràn ká mọ̀ túṣu dé sálẹ̀ kókó èmi ò ní ẹ ṣàṣírí ìdánwò ìyá wa ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ méjì àbí mẹ́ta nínú àwọn tẹ́ ẹ fi ń ṣe kínní tó jẹ mọ́ ọkọ̀ Yorùbá n ò béèrè o àmọ́ àwọn ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ náà ló fà á ṣáà ti mọ̀ pé èèyàn lè kó èròjà ìjọba kó fẹ́ sọ bẹ̀ bí ò bá mọ bẹ́ẹ̀ sí ó kàn tán ara rẹ̀ ni a sì gbọ́dọ̀ bínú orí èmi ò ní ẹ sọ gbogbo èròjà tẹ́ ẹ fi ń dà á pọ̀ àmọ́ bó tiẹ̀ jẹ́ kàn àbí méjì ẹ kàn dárúkọ ẹ̀ irú eléyìí báyìí mo ti mọ̀ pé àǹkárá jẹ jáde inú ẹ̀ ṣé ẹ mọ̀ pé wá ṣòro fún yàn kan kọ́kàn lọ bínú ráǹkárá ní ìsìnkú lóhun ó ṣe bàtà láì nímọ̀ bí ó ṣe tó pọ̀ àmọ́ tó jọmọ́ ìlẹ̀kẹ̀ tá a gbé yín wá sílé agodo fún àwọn èròjà wọn torí ojú mi tiẹ̀ ti ń ka oríṣiríṣi èmi kò tiẹ̀ mọ ọkọ̀ wọn ó tiẹ̀ jẹ́ méjì péré n ò fẹ́ kẹ́ ẹ sọ àṣírí ìdánwò torí èmi fẹ́ kí aago yín mọ ọdún kí wọ́n pè yín fún sẹ́yìn abẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ fún wa kí wọ́n gbọ́ wa. Gẹ́gẹ́ bí a ti rí pé gbogbo ohun tó wà nílẹ̀ yìí a kò fi máṣíìnì ṣe ìkọ̀kan nínú ẹ̀ ọwọ́ yìí gbogbo aṣọ òkè ìbílẹ̀ wa òun ni mò ń lò à ń gé à ń mú ìwọ̀n tí à ń pè Yorùbá ẹ̀ tó. Àló orúkọ yín àti ibi tá ẹ ti ń pè wá. Ẹ kú ètò olóòtú. Ẹ ká. Orúkọ mi ni Ọba Saheed Ibrahim Aláyélúwà láti ìlú Ireland. Kábíyèsí o, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà o. Ẹ ṣé ọ̀sẹ̀ tó kọjá a dúpẹ́ fún ìdìde yín ẹ ṣeun. Náà ló ṣeun a dúpẹ́ o. Ẹ ṣeun. Ó kí àlejò yín o wípé wọ́n kú ìdíje o, wọ́n dẹ̀ kú ìgbé àṣà àti ìṣe wa lárugẹ o. Elédùmarè á bá mi wà pẹ̀lú àwọn náà yóò ní tiwọn o. Àṣẹ. Kábíyèsí o, a kì í kọ́ba nídùúró o, nílẹ̀ Wọ́n kí yín o. Ọba á pẹ́ o, orí adé á pẹ́ o. Àṣẹ, àṣẹ wà. Ìyẹn ò ní dìbànújẹ́ o. Àṣẹ, àṣẹ. Ẹ dìde ìyá mi o, ẹ pẹ́ fún mi o, tó ní sí yín o. Ẹ ṣé o, kábíyèsí o. Mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa àtọ́jú tó ń wò wá. Ìlẹ̀kẹ̀ tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó jẹ́ ìkan gbòógì lára àṣà ilẹ̀ Yorùbá. Nítorí pé kò sí nǹkan tí a kì í lo ìlẹ̀kẹ̀ fún nílẹ̀ Yorùbá. Yálà à ń wọ̀ sọ́rùn, à ń wọ̀ sọ́wọ́, a fi ń ṣe bàtà, a fi ń ṣe ọ̀pá àṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìlẹ̀kẹ̀ nínú àṣà ilẹ̀ Yorùbá ó
ajẹ́pẹ́ tí máa fi bá wa dára tó dára àní tí ó dá o. àṣẹ ṣé kan ẹ kú dìde o. ẹ ṣeun. Ojú tó ń wò wá wà táwọn tó wà nílé agbódò o. ẹ ṣeun kábíyèsí. Ó ti yàn ní o wà níbi ilé ìṣàṣemọ. àṣẹ wà àṣẹ. ẹ ṣé o kábíyèsí ẹ pẹ́ ẹ gbó ẹ tọ́ àwọn orí yín bá láṣẹ Elédùmarè. ẹ ṣeun o fún ìfẹ́ ètò Yorùbá ló làṣà. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òdì orí adé ni wọ́n pè wá. àwọn náà ní inú àwọn dùn wọ́n sì ti ṣàdúrà pé adẹ́dọ̀ túbọ̀ mọ́ fún yín ṣe lágbára láwùrà bí ẹ ní fi gbogbo ilé ẹ ní fi ṣàṣemọ. èmi sì nígbàgbọ́ pé ibi tí iṣẹ́ yìí ń gbé yín lọ kódà kì í ṣe bí kèrémì rárá lágbára adẹ́dà iwájú báyìí ló pẹ́ ibi tí yóò mọ̀ rẹ̀ sí. tó a ṣì ń bẹ lórí ètò Yorùbá ló làṣà ṣùgbọ́n bí èmi sì ṣe ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó mo ti ṣe ojú òpó fún abala kíkanjú tẹ́lá tá a bá ní ẹnikẹ́ni tó jẹ́ pé akíkanjú tòótọ́ ni yín ó sì dá yín lójú pé tò èmi ọmọ Yorùbá tòótọ́ ni mí kò sí béèrè tí atọ́kùn ètò Yorùbá ló làṣà lè béèrè tí wọn ò ní wo wómú gẹ́gẹ́ bí ìṣe wa tẹ́ bá ti pè ẹ mú nǹkan tẹ́mi yín bá ti mú á pè á ka ìbéèrè fún yín tẹ́ bá sì ti gbà kò ju ká fún yín lẹ́bùn wa lọ ojú òpó ó ti wà ní ṣíṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 01612058995 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún ẹ sì lè pè sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090 ojú òpó ó ti wà ní ṣíṣí lẹ̀ fún yín o tẹ́ bá fẹ́ mú ìbéèrè ní abala kíkanjú ẹ ní àǹfààní láti mú ìbéèrè àwọn àgbábọ̀ wọ́n ní pé akíkanjú la fi ń mọ ọmọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ ti sọ mí lẹ́nu mo rí òde kan lánàá bí mo ti débẹ̀ ni wọ́n ní tò kí láàdé pẹ̀lú àwọn ìbéèrè yìí ìgbòmú ní ẹ dákun ẹ ṣàánú ìyá rẹ ò bá ló láṣẹ ẹ lọ yí náà béèrè yín lẹ́mú ní ìbéèrè wa ò lè ẹ dákun ẹ pè wá kẹ́ mú ìbéèrè àti kó mẹ́wẹ̀ẹ̀wá láti kó sórí ibi kódà ìgbà tí ìyá wa wọlé ni wọ́n ń ṣàlàyé fún mi pé àwọn ti gbàgbé ìbòjú àwọn ìgò ojú wọn gbàgbé rẹ̀ sílé nítorí pé bí ìṣe wa lábala kíkanjú bẹ́ẹ̀ni atọ́kùn bá ti kà béèrè ẹyọ kan àlejò wa náà ka ìbéèrè ẹyọ kan ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Ọlọ́run ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá bá fún yín ní ìbéèrè tó bá jẹ́ pé ẹ rí kà dáadáa láìsí ìbòjú yín ẹ lè gbìyànjú ṣùgbọ́n tó bá fẹ́ ní àbí ẹni kó ṣe èmi ò kà tèmi ò lè ó kàn jẹ́ pé èmi ò fi òǹkà ilé ìfowópamọ́ mi wọ́n fi ránṣẹ́ sí yín ẹ sì fowó gọbọi ẹ fi síbẹ̀ iṣẹ́ tètè bí kí n bá yín kà ní kò lè tó bá wọn lóòótọ́ ìbojú yín lẹ gbàgbé àmọ́ gbogbo ẹ̀ náà mọ́ ra wọn lọ́wọ́ ni àbí bò wá ní ọgbẹ́ pàtàkì tó wà fúnra wọn nù tó ìyá wa ìbéèrè kan tèmi tiẹ̀ wá fẹ́ béèrè kó tó di pé ẹ kó gbogbo àwọn iṣẹ́ yìí nílẹ̀ pátápátá ìbéèrè ọ̀hún mo ti ń fojú ara mi rí báyìí pé ó ṣeé ṣe kéèyàn fi ìlẹ̀kẹ̀ òfì àwọn nǹkan mìíràn kẹ́ ẹ dàpọ̀ mọ́ra wọn kẹ́ kó dàbí àmúlùmálà ṣùgbọ́n kẹ́ fi gbé nǹkan tó jókòó yìí kẹ́ fi gbé kalẹ̀ kó sì ṣeé ṣe ètò wa ń gbé mi inú gangan ni pé ṣé àmọ́ pé gbogbo àwọn ìlẹ̀kẹ̀ ni wọ́n lòótọ́ àmọ́ téèyàn bá fẹ́ àwọn tí yùn àwọn èyí tó jẹ́ pé tàwọn orí adé òun ṣé ẹ lè báyàn ṣèyún náà béèyàn bá fẹ́ wẹ̀ torí tó dúró sí etí yín yìí èmi ti rí bí mo ṣe ti rí létí yín mo wò pé òun gangan ló jókòó yìí tó. àwa mú iyùn láyé ìsìn àti ń dàpọ̀ pẹ̀lú àwọn nǹkan dídán àwọn nǹkan bíi àlùmọ́nì ó jẹ́ pé bó ṣe wà yìí bó bá jókòó báyìí torí kò sí kódà àwọn ìyá wa irú gbogbo àwọn eléyìí ló máa ń wà lórí wọn àwọn ládéládé àwọn olóyè ìwé náà ni tí ó tàn yóyóyó látara ayùn náà sì ni gbogbo àwọn pẹ́pẹ́pẹ́ ìtàn ti ń jáde kódà adẹ́dọ̀mọ̀ fún yín ṣe láṣẹ Elédùmarè kò ní sún yín kò ní rẹ̀ yín ọba òkè ti ṣe yín lórí náà ẹ̀ sì ní dìídì pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run èmi fẹ́ràn eléyìí o mo fẹ́ràn rẹ̀ ó sì lẹ́wà dáadáa ó tàn yóyó ìlẹ̀kẹ̀ àti ẹ̀mọ́ wúlò pàápàá jùlọ fẹ́ni tó bá ní ọrùn tó lẹ́ran lọ́rùn díẹ̀ torí bọ́rùn yàn bá go ìlẹ̀kẹ̀ lè fẹ́ ṣe òjòrò kọ́rùn mọ́ gbé dúró dáadáa
ṣùgbọ́n bẹ́ẹ̀ náà bá ń bẹ lọ́rùn yóò wà ṣíṣílẹ̀ dáadáa èyí ó sì lè gbé wọn jókòó. N tó wú mi lórí ju pé gbogbo tá à ń lọ fowó rà gan láwọn ilé ìtajà ńláńlá káàkiri wọn dá tó lè yìí wọn dá tó gbogbo tá à ń wò yìí. Adẹ́dọ̀ ó túbọ̀ mọ fún yín ṣe láṣẹ Elédùmarè lágbára Ọlọ́run ẹ̀wọ̀ ẹ̀ ní pin nípa ọ láṣẹ Elédùmarè kò ní sún yín bẹ́ẹ̀ sì ni kò ní rẹ̀ yín. Tó ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín fúnpa tí ẹ pè yín tẹ́tí ẹ̀ dáhùn. Ìyá Florgy èmi mọ bó ṣe le tó láti ra yín mú ó sì ti ṣe bí ọ̀sẹ̀ díẹ̀ gan tá a ti ń bẹ lórí ìlà ṣùgbọ́n a dúpẹ́ pé a pè yín a padà ra yín mú délé agodo glowfm.com lágbára Elédùmarè àmọ́ rí yín bá o láṣẹ Adẹ́dà àmọ́ rí yín bá. So ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ìyá wa wọ́n ti ròyìn wọ́n ti júwe tó bá wá sì jẹ́ pé a ní èèyàn kankan bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè tó jẹ mọ́ ìlẹ̀kẹ̀ ilẹ̀ Yorùbá yálà ní ṣíṣe ni àbí lílò rẹ̀ ni ẹ dákun dábọ̀ ẹ lè fi àwọn ìbéèrè tó bá jẹ mọ́ nǹkan ẹ lè fi ránṣẹ́ sí orí ẹ̀rọ alágbèéká wa àwọn wàá bíbéèrè wọn á wà bí ó ṣe dọwọ́ wọn sì bá yín dáhùn ẹ̀ kódà ìbéèrè tó tún jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá ọ̀sọ̀ọ̀sẹ̀ la mọ́ polongo ẹ̀ pé ẹ fi ránṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bẹ nílùú òyìnbó tó jẹ́ pé àwọn nǹkan kọ̀ọ̀kan ti dàpọ̀ mọ́ra wọn. tó àló orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. àló orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá ìyá wa. Orúkọ mi ni Ìyáàfin Oyèdèjì abala kíkanjú lẹ já sí iṣẹ́ láyà. ẹ̀rín lẹ ti rí ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lábala kíkanjú òǹkàwé lẹ́mí yín mú ìyá wa. Ohun yín àgbóhùn yín mọ́ ìyá wa o. Àló ó ti rebete àwọn ẹlòmíràn tiẹ̀ tí wàá fi àmì ó rebete dá mi mọ̀ báyìí pẹ̀tọ̀ ó rebete ojú òpó ó sì ń bẹ ní ṣíṣílẹ̀ ní abala kíkanjú. Ẹ dákun dábọ̀ gbogbo àwọn ìbéèrè mi mò ń ṣèlérí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà lónìí gbogbo ẹ̀ láyé náà rẹ̀ lọlẹ̀ àdídì yín lọlẹ̀ ni a ní oṣù yìí kí la dé káwọn èèyàn ó jẹ́ ẹ̀bùn rẹpẹtẹ kò sí ìbéèrè líle kankan bẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀tì láǹfààní láti pè wá sí òun ni. Àló. Àló. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Adémọ́lá Adélékè láti Manchester. Ọ̀gbẹ́ni Adémọ́lá Adélékè láti Manchester. Bẹ́ẹ̀ni. Abala kíkanjú lẹ já sí o ìbéèrè wo lẹ̀mí yín mú bàbá. Ẹ fún mi ní ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún ohun akíkanjú gan lẹ tiẹ̀ fi sọ èmi sì nígbàgbọ́ pé akíkanjú pàtàkì nìyí. Tó ìbéèrè àkọ́kọ́ rèé ẹ parí òwe yìí ẹni bá ní òwú òtó ẹrù tó lówú òtó ẹrù ẹ mọ̀ pé òwú fúyẹ́ gan ẹni bá wá ní pé òwú òtó ẹrù ẹ parí ẹ̀. Òwú òtó ẹrù ẹ fún mi ní ìbéèrè mi. ṣé pé ká lọ wájú bàbá ká kọjá síwájú ká sọdá títì sí apá kejì tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o ẹ ṣe àlàyé àkànlò èdè yìí tí Yorùbá bá sọ pé ìṣẹ́jú akàn kí ló túmọ̀ sí bàbá. Ìṣẹ́jú akàn ní kíákíá ni. Ayé yín ò dá ẹgbẹ́ léyùn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rèé ẹ ṣe àlàyé ohun mẹ́rin lára àwọn tí a lè rí lára igi ọ̀pẹ àti ìwúlò wọn ohun mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tá a lè rí lára igi ọ̀pẹ àti ìwúlò wọn ohun tá a lè lò wọ́n fún. Ẹmu kí la fi ń ṣe. Màrìwò èkejì màrìwò ọ̀pẹ a lè fi ṣe ọwọ̀. Ẹ dúró náà bàbá wa o ẹjẹ́ àgbàkágbà désàlẹ̀ dáadáa kó yéra wa ẹlẹ́mu ẹ mọ̀ pé béèrè wípé tẹ́ ẹ bá dárúkọ wọn tán kẹ́ ẹ tún ṣàlàyé kí la ń fi ẹmu ṣe. Ìwúlò ẹmu a máa fi àwọn bọ Ògún wọ́n lo ẹmu láti fi bọ Ògún a sì máa mu ẹmu àwọn ọdẹ wọ́n mu ẹmu. Ògùrọ̀.
bẹ́ẹ̀ ni. Ìkejì màrìwò tó wà lára ọ̀pẹ ìyẹn a lè fi ṣe ọwọ̀. Kí là ń fọwọ́ ṣe? Ìkẹta ẹyìn tó wà lára tó jáde lára ọ̀pẹ a lè fi ṣe ògùṣọ̀. A lè fi ṣe ògùṣọ̀. Ẹyìn tó wà lára ọ̀pẹ a lè fi ṣe epo pupa. Ẹ wá gba méjì ṣùgbọ́n tálákọ̀ọ́kọ́ òwe náà ni ó dàbí ẹni pé ó fẹ́ wá fọ́pọ̀ mọ́ra wọn báyìí. Ṣé kí n tuntun sọ bóyá ti gbé wá? Àti ẹ̀kú ètò tí a bá gba ẹ̀bùn iná wá dùn pé à ń gbọ́ nínú gbogbo ètò Yorùbá lọ́lájà. Tó bàbá ẹ dàpọ̀ àlejò mi ẹ dúró ọ̀gbẹ́ni Adémọ́lá ẹ dàpọ̀ ẹ̀dùn ẹ jí ń bèrè àṣẹ lọ́wọ́ àlejò mi ṣé ká fún wọn wọ́n gba méjì nínú mẹ́ta láàrin. Ṣé ká fún wọn tó lọ́gbìn? Ọ̀gbẹ́ni Adémọ́lá wọ́n lè gbìyànjú tó ajẹ́pà fún yín ọjọ́ bẹ́ẹ̀ tẹ̀ tí ń dágbére tó bá àbáṣà àgbẹ̀dùn inú wọn ṣàlàyé láti gbọ́ yín tó ẹ ṣe ọmọ bàbá wa. Ẹ ṣe gan ni ìyàwó rẹ̀. Ẹ ṣé o. Àgbàdo yìí o. Ẹ ṣé o. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ẹ ṣeun tó ojú òpó ó wà ṣíṣílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ mú ìbéèrè tó bá sì jẹ́ pé ẹ fẹ́ kí ìyá wa ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 01612058995 01612058995 ẹ sì lè pè sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090. tó ìyá wa ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni Adémọ́lá tí wọ́n pè wá mo ní kí wọ́n parí òwe yìí ẹni tó bá ní pé òwú ò tó ẹrù ìwọ̀nba tó fi máa tanná ló mú ìwọ̀nba kékeré tó kàn fẹ́ fi tanná báyìí òun ló mú ìparí rẹ̀ nu. tó àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àló ọmọ ọba Ebenezer ti pè wá padà àmọ́ bàbá ohun yóò lo òkè dáadáa bíi ẹ̀kan. ó ti bá bẹ̀rẹ̀ lẹ́ni bẹ̀rẹ̀ tí yí ohun lọ́lẹ̀ èyí lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. tó èmi mọ̀ pé orí gbogbo àwọn olórí ọba aládé nílùú Island àwọn náà wọ́n ń gbọ́ wa láṣẹ Elédùmarè òǹkà wo lẹ̀mí yín mú ọmọọba òǹkà kẹta tó ìyá wa ṣe fẹ́ gbìyànjú torí wọ́n ní pé àwọn gbàgbé ìbòjú sílé àbí kí n. Ẹ máa bá mi ṣe lọ torí pé àwọn Yorùbá ẹ̀ gan orí tì mí. Mo ti rí àwọn odò ọ̀nà nínú rẹ̀. Èyí lè ní jẹ́ ẹ̀rí abẹ̀lọ́wẹ̀. tó ọmọọba ìbéèrè àkọ́kọ́ leléyìí wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí èmi ò tó béèrè o Yorùbá ló làṣà ló ń bi yín ọmọọba. tó afínjú tó bá máa sin ẹran ẹlẹ́dẹ̀ afínjú tó bá máa sin ẹran ẹlẹ́dẹ̀ ẹ parí ẹ̀. Yorùbá ní afínjú tó bá máa sin ẹran ẹlẹ́dẹ̀. ká sún síwájú ká nílẹ̀ ìlú òkè díẹ̀ sí ó ti dà bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ rẹ padà wá wọ́n ti gbé wá. ìbéèrè ẹlẹ́kejì rẹ ọmọọba ẹ ṣàlàyé ìtumọ̀ àwọn àkànlò èdè yìí tí Yorùbá bá sọ pé tẹrú tọmọ kí ló túmọ̀ sí? tẹrú tọmọ bí kán máa sọ̀rọ̀ nú gbólóhùn kan wá ní. gbogbo ènìyàn ẹgbẹ́ léyìn ẹlẹ́ẹ̀kejì wá ní tí Yorùbá bá àkànlò èdè tán bá ní tani ló lobó kí ló túmọ̀ sí? olobó tán bá ní pé tani ló lobó bíi yálà láàrin ìlú ni tàbí ní àwùjọ. Tani ló lobó. Ẹni táwọ̀ lu látọ̀dọ̀ rẹ̀ tó. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rè òyà bàbá wa orúkọ Yorùbá mìíràn fún ìgbálẹ̀ tí Yorùbá ò bá fẹ́ pè ní ìgbálẹ̀ kí lorúkọ tí wọ́n ń pè é?
ọ̀wọ̀ tó ẹ wá ẹgbà méjì inú mẹ́ta owó ẹ̀ta kọ́kọ́ yìí náà ló wá ń di nǹkan lẹ̀ báyìí bàbá wa bó la ṣe wá fẹ́ ṣe báyìí. ẹni tó máa fẹ́ lẹ́dẹ̀ náà àfíjú fúnra rẹ̀. ẹ tó máa fẹ́ lẹ́dẹ̀ náà máa fíjú fúnra rẹ̀. ọmọ wa ẹ ti yọ orógùn ẹ wá de èlùbọ́ ẹ dànù omi gbóná ẹ wá bẹ̀rẹ̀ sí ní ru àmọ̀là ó wá ń yọ ooru làmìlà ẹni máa ṣe lẹ́dẹ̀ ó náà dàfíjú fúnra rẹ̀ tó ó náà dàfíjú fúnra rẹ̀ tó ọmọ ọba ọmọ oníṣẹ́lẹ́dẹ̀ láíláí tó ẹ wo ọmọ ọba ìdáhùn tèmi ni pé ẹgbàá méjì nù mẹ́ta àwa yànnàná ìdáhùn rẹ̀ ní ìsinsafẹ́fẹ́ ẹ gbọ́ ṣe é sì wà lórí ojú òpó kẹ ẹ gbọ́ ìdáhùn rẹ̀ àmọ́ àti fún yín lẹ́bùn wa o àti fún yín ní náírà mobile ẹ ní àǹfààní láti fi pe àwọn aráalé á sì wà bí ó ṣe di ọ̀rọ̀. tó wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bì tó ìyá wa wọ́n làwọn fẹ́ béèrè lọ́wọ́ yín. mo gbọ́ yín o ọmọọba. ìyá àfẹ́ ọláìyá. sá. ṣé ìlẹ̀kẹ̀ yìí ẹ kọ́ àwọn èèyàn nílùú òyìnbó ni àti ẹ̀kọ́kọ́ fún tara yín nìkan? A ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn ní bíbáyìí. Mo ti ní àwọn èèyàn bíi mélòó kan tí mò ń kọ́ nílé tó máa wá lo few hours a day or few days. ẹ ti ń dèbò pọ̀ mọ́ ìyá wa bí èbó iná ni o tí wọ́n wàá lo wákàtí díẹ̀ ní ọjọ́ àbí bí ọjọ́ méjì sí mẹ́ta láàrin ọ̀sẹ̀. tó wá ní àwọn bàbá tó tún ní tẹ́ fẹ́ bí wọ́n kún ìtẹ́ béèrè. àgọ́ tá a fẹ́ mọ̀ nìyẹn nítorí pé àwọn ìpè tó bá já wọn nìkan ni wọ́n ìgbà wọn nìkan náà kọ́ fún tara wọn. tó bá jẹ́ fáwọn èèyàn náà fàní láti wá máa kọ́ òun ni a fẹ́ mọ̀ tẹ́lẹ̀ bá ní fún wọn. Àwọn èèyàn ní àǹfààní kódà a ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti ọdún tó kọjá lọ. ṣùgbọ́n kì í ṣọ̀fẹ́ àbíbò ìyá wa. tó iyan èmi fẹ́ fọgbọ́n béèrè torí àwọn èèyàn wa fẹ́ràn nǹkan bí ọ̀pọ̀. torí èmi gan fúnra mi mo yìí kọ́ ẹ̀kọ́ sí i. lórí ẹ̀ tẹ́ ẹ ṣe náwó. màá lọ lé màá lọ kọ́ màá tún padà wá. ìyún túmọ̀ sí pé ọgbọ́n èèyàn kan kì í já wá dé. ẹ ṣeun o ìyá wa wọ́n ti dáhùn ìbéèrè yín bàbá wa ṣé inú yín dùn sí ìdáhùn tí wọ́n fún yín bẹ́ẹ̀ bá láwọn èèyàn tó fẹ́ kọ láti Ireland kí wọ́n mọ ọbọ̀ kí wọ́n sì mọ kó hírò dání bọ̀ ni torí ẹ kọ́kọ́ kànlẹ̀kùn Yorùbá ló làṣàkẹ́ tó dọ́dọ̀ wọn o àti ilé agodo Glo FM. Yorùbá ló láṣà àṣà ní Yorùbá o. àṣà ní Yorùbá ẹ ṣeun o ọmọọba ẹ ṣeun o tó bàbá wa gba méjì wọn kó lákòótán nínú ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta àwọn ojú aago ó ṣeé ṣe ká sì gba ìpè ẹyọ kan sí kí aago 5 tó lù ká tó dágbére lórí ètò lónìí àmọ́ ẹja túnlé dáhùn ìdáhùn òwe wọn o bàbá wa ní pé àfíjú wọ́n tiẹ̀ ní àfíjú náà ló lè ṣe ẹlẹ́dẹ̀ ìparí tí wọ́n gbé jáde nù ìbéèrè ọ̀hún a ní kí wọ́n parí òwe àfíjú tó bá máa sin ẹran ẹlẹ́dẹ̀ yóò kó ẹrọ̀fọ̀ para ohun tí Yorùbá wí nù yóò kó ẹrọ̀fọ̀ para àlọ́ òun pé wá. ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ díẹ̀. àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìyá wa. ìyáàfin Mọ́rẹ́níkẹ́jì láti bo lẹ ti ń pè wá. láti Middleton nílùú Manchester. ìbéèrè wo lẹ̀mí yín mú ẹ̀yin ohun yín sókè ká lè gbọ́ra wa lágbọ́yé kó tó di páǹkà béèrè o. méjì péré ló ti kúrò òǹkà ẹlẹ́ẹ̀karùn-ún àti ẹlẹ́ẹ̀kẹta nìkan ló ti kúrò nínú ìbéèrè 10. ìbéèrè ẹlẹ́ẹ̀keje lẹ̀mí yín mú tó o ní lọ́wọ́ mi o kódà. ìbéèrè alákọ̀ọ́kọ́ rẹ̀ ìyá wa àwọn ìdílé wo nílẹ̀ Yorùbá ni wọ́n máa ń jẹ́ àwọn orúkọ wọ̀nyí àti pé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé wo ló rọ̀ mọ́ wọn la mọ̀ wọ́n mọ́. Ọ̀nànúgà ṣé ń gbọ́ mi? Ọ̀nànúgà èbó lè sọ sáwọn ọmọ wọn keep quiet ìbò sísà ń pariwo rẹ̀ là ń gbọ́ lórí afẹ́fẹ́ òyà wa
ó tiẹ̀ ti dáa bẹ́ẹ̀. ẹ jẹ́ dárúkọ méjì tó kù, Ọlọ́nàdé àti Ọ̀nàyẹmí. Àwọn wo ni wọ́n ń jẹ́ irúfẹ́ orúkọ yìí nílẹ̀ Yorùbá àti pé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé wo ló rọ̀ mọ́ wọn? Ọlọ́nàdé àti Ọ̀nàyẹmí. Ọ̀nà mọ́ jẹ jáde nínú orúkọ wọn. Ọ̀nà oko. Wọ́n lu dàíkò nù, wọ́n sọnù lọ́dọ̀, wọ́n lu dàíkò. Ìyá wa ẹ jẹ́ bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Dáhùn, ṣé kí n bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ká mọ́ fàkókò ṣòfò? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé, bí Yorùbá bá pè ènìyàn ní ẹmúlẹ̀wù, kí ló túmọ̀ sí? Bí wọ́n bá ní ẹmúlẹ̀wù ni wọ́n, kí ló túmọ̀ sí? Ọ̀mùtí ni ẹgbàyùn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá leléyìí o. Kí ni omi dúró fún níbi ayẹyẹ ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá? Kí ló dúró fún? Kẹ́sì sọ bí wọ́n fi ń ṣe àdúrà, wọ́n ṣe fi ń wúre fún ìkòkò omi. Àdúrà lẹ́ ń ṣeun ìyá wa, àmọ́ kí ló dúró fún? N tó dúró fún láfẹ́kẹ́ kọ́kọ́ wíkẹ́ tó ṣàdúrà rẹ̀ fún wa. Epo ti tán nínú ọkọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n alẹ́ gbàdúrà ìyá wa. Bẹ́ẹ̀ ni ẹnìkan ìbomi ṣọ̀tá, ẹ gbàdúrà ẹ gbà délẹ̀délẹ̀, àmọ́ kí lómi ń dúró fún gangan? Iye. Bí kí ara tu ni ẹsẹ̀ gbàyún ni, ṣùgbọ́n bá ṣe dá gbogbo ẹ̀pọ̀ náà méjì lẹ gbànú mẹ́ta o. Ṣé ẹ mọ̀ pé mo wí nǹkan kan pé ó ní iṣẹ́ ọwọ́ kan, iṣẹ́ ìṣẹ̀ǹbáyé kan tó rọ̀ mọ́ wọn? Ìjẹ̀bú ìlú lẹ́yìn tún wí ìyá wa. Ìrẹsì alásèpọ̀ là ń sè lónìí lórí ètò. Alábẹ̀rẹ̀ tí ń rọrin, àwọn ni wọ́n ń dẹ́bẹ̀. Kí la wá fẹ́ ṣe báyìí ìyá wa? Ẹ̀yin ìpè nílá gbàgbẹ́ yín o. Ìyá wa ẹ̀ ṣe ká tún fún àwọn náà. Ìyá wa ti rẹ̀ tó ẹ fi ojú òpó wálẹ̀ àti fẹ́ dágbé ilé. Ẹ ṣeun o ìyá mi mo rẹ́ni kejì. Ìyá wa ti fojú sọ pé kí la dé. Wọ́n tiẹ̀ ti fẹ́ mímì gan ni pé èmi là ṣe jù mí pọ̀. Tó á fún yín lẹ́bùn wá ẹ ṣeun. Tó ẹ ṣeun o. Àmọ́ kí n yànnà náà torí ijọ́ mìíràn, ìbéèrè àkọ́kọ́ tí mo bi wọ́n ni pé àwọn ìdílé wo ló ń jẹ́ Ọ̀nànúgà, Ọlọ́nàdé àti Ọ̀nàyẹmí, wípé àwọn wo ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ àti pé iṣẹ́ wo ni wọ́n, iṣẹ́ ìṣẹ̀ǹbáyé wo ni wọ́n ń ṣe. Àwọn agbẹ́gilére, torí pé ọ̀nà làwọn gbẹ́, àwọn ni Yorùbá ń pè bẹ́ẹ̀. Èyí táwọn olóyìnbó ń pè ní Calvin now, wọ́n máa gbẹ́ nǹkan, àwọn ni wọ́n máa ń jẹ́ irúfẹ́ orúkọ bẹ́ẹ̀. Wọ́n sì bí wọ́n pé tí Yorùbá bá pè èèyàn ní ẹmúlẹ̀wù kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n sì ti dá àwọn ní ọ̀mùtí ni Yorùbá ń pè ní ẹmúlẹ̀wù. Ẹni tó fẹ́ràn fífi owó ra ẹmu dípò aṣọ, wọ́n lè mọ òwe kísà ṣùgbọ́n wọ́n ṣe àwọn ẹmu. Yorùbá wá ní ẹmúlẹ̀wù mọ́ ní ẹmọ́wulẹ̀ tí ẹ̀ fúnra yín ní wàhálà kankan. Kí lomi dúró fún níbi ayẹyẹ ìsọmọlórúkọ? Gbọ́dọ̀ tí mo fẹ́ kán wí ni wọ́n ti wí o. Ìtura ayé ni bí wọ́n bá fi omi tí wọ́n bá gbé dúró tí wọ́n sì fi ṣe ìwúre fún wọn níbi ayẹyẹ ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Tó ó wù ní ká jẹun kó pẹ́ lẹ́nu, àmọ́ gọ̀ǹgọ̀nà fún ni ò jẹ́. Ó wù èmi kan ká sì wá ń bí di òwúrọ̀ ọ̀la àbí ijọ́ méjì. Ṣùgbọ́n lórí ètò Yorùbá ló láṣà ìyá wa, mo ní àrùn ló máa ń jẹ́ kò tó nǹkan bẹ́ẹ̀ ni tí wọ́n wí nù. Fún bá ti ẹ̀ pè yín, ẹ dìde, ẹ wá, ẹ bòrè. Àti ọwọ́ Yorùbá ló láṣà fún yín, láṣẹ Elédùmarè á máa rí yín bá ní. Ẹ ní pẹ̀dé, gbogbo dáadáa tẹ́ ẹ ti wá ń ṣe lọ́lá Adẹ́dá, ẹ ní re èyí o. A ti mọ̀ yín, ẹ ti lórúkọ. Yín tí ń bá ní lórúkọ jẹ́ tó ń fún ni lórúkọ ọ̀tọ̀. Láṣẹ Elédùmarè kò ní yálé yín.
gbogbo àwọn dáadáa tẹ́ ti wá ṣe ìṣe rere ẹ fi lọ́mọ lọ́wọ́ iwájú báyìí lọ́pọ̀ ẹ̀bì tí yóò mọ̀ rí Yorùbá ló làṣà nítò ẹ ṣeun o tá a pè yín tẹ́ ẹ dáhùn àmọ́ kí ẹ tó wá lò ìyá wa ohun tẹ́ yín ẹ fi létò ìkìlẹ̀ rí sí ṣé ń tà tiẹ̀ ṣe ṣó nítumọ̀ ṣó wu yín lórí kí lẹ rí sí iléeṣẹ́ Glo FM ẹ dákun ẹ kò tẹ́ yín tẹ̀ wá kó tó di pa kúrò níbẹ̀. dúpẹ́ lọ́wọ́ Glo FM iléeṣẹ́ yìí ò ní jóná o ẹ máa ní tẹ̀síwájú àṣà yìí ó wù mí tó jẹun tó tún lé mi náà lérè láti lè kọ́ Yorùbá wa dáadáa bá ṣe ń sọ bá ṣe ń dáhùn nǹkan tó dáa ní pàápàá jùlọ fún àwa tàwa lókè òkun yìí àti fún àwọn ọmọ wa ó wù mí lórí tó jẹ́ pé mo ti rò pé ọmọ mi gan á lọ kọ́ Yorùbá á lọ kọ́ sísọ àti dídáhùn Ọlọ́run á ràn yín lọ́wọ́ láti máa tẹ̀síwájú ní kábàámọ̀ lórí iṣẹ́ yìí iléeṣẹ́ yìí á gbèrò tó yẹ pé nílùú yìí àmọ́ ìsí rere ẹ ṣeun ìyá wa tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ẹ ṣeun o èmi á máa tẹnu wọn ní gbogbo ìgbà wípé ọpẹ́ ló máa ń pẹ́ ni láyé ọpẹ́ ló ń jẹ́ kéèyàn ó pẹ́ kéèyàn dògbó kéèyàn ó dàgbà kéèyàn ó sì fi èrìgì kó fi fọ ẹran àti egungun wómú láìsí ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà kò lè sí atọ́kùn láìsí atọ́kùn kò lè sí ètò láìsí gbogbo òfẹ́ yín kódà iléeṣẹ́ wo ò lè wà níkàlẹ̀ torí tiyín náà ọlá yín la fi ń mí láṣẹ Elédùmarè ẹ mọ̀ bẹ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tí wọ́n dá gbogbo ẹ̀pọ̀ tẹ́ fi ń gbọ́ wa yékéyéké tí ohun wa jáde síta tẹ́ ń gbọ́ wa láṣẹ Elédùmarè iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí iléeṣẹ́ wo máa lọ o gbogbo ẹ̀yin tí àbá tí wàá fi àmì ìfẹ́ yín hàn wá ní orí Facebook ẹ lọ sórí glowfm.com ẹ lọ gbé ọwọ́ lé kẹ́ fi àmì ìfẹ́ yín hàn iléeṣẹ́ yìí ẹ̀yin tí àbá sì tí ì jẹ́ ọ̀rẹ́ wa lórí ètò Yorùbá ló làṣà ẹ lọ sórí Facebook náà kẹ́ lọ jẹ́ ọ̀rẹ́ wa ẹ ṣeun mo dúpẹ́ o ọpẹ́ pàtàkì ni mo dú lọ́wọ́ gbogbo yín pátápátá ẹ sì mọ́ gbàgbé tẹ́ bá ní ayẹyẹ àbí tó jọ mọ́ àṣà àti ṣe ìbéèrè ẹ fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090 tẹ́ bá wá jẹ́ pé ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò Yorùbá ló làṣà ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 tàbí kẹ́ ẹ pè tí alágbèéká èyí tó jẹ́ 079-140-68090 torí wọ́n ètò báyìí agbára lèèyàn fi ń ṣe agbára òun náà ó sì ní í ṣe pẹ̀lú onígbọ̀wọ́ tó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀bùn ló wo ẹ̀yin pẹ̀tò àwọn tó bá ń gba àwọn ìbéèrè afẹ́mọ́ fún yín láwọn ẹ̀bùn kẹ́sì máa kó fún wọn láti ṣe ìgbéga fún àṣà àti ṣe Yorùbá ẹ gbá wa láago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo wí kí n tún súrò pé lẹ́ẹ̀kan nítorí pé àwọn àgbà bọ̀ wọ́n ní ìpolówó òun ni àgùnmọ̀ òwò 01612058995 tàbí 079-140-68090 tó bá jẹ́ pé ẹ ní ayẹyẹ kankan tẹ́ fi olùdarí ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìbákan náà kẹ́ ẹ béèrè ká sì wá yé ayẹyẹ rí sí ká ṣiṣẹ́ ọwọ́ wa kẹ́ ẹ sì bá wa dúpẹ́ lọ́wọ́ adẹ́dà tó fún wa tó ẹ ṣeun iwájú lọ̀pẹ́ ibi tí gbogbo owó mọ̀ rí sí o lágbára adẹ́dà ìpàdé wa bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.